ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ń náǹfààní láti máa gbọ́ wa tàbí láti máa wò wá lójú òpó yìí ní ìkànnì olómi ọgbọ́n TV. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì YouTube wa yìí, ẹ bá wa subscribe sórí YouTube channel yìí. báyìí sì rèé, ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section, kẹ́ bá wa pín kẹjẹ ó délé kẹjẹ ó dóko. ní ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí, ilẹ̀ Yorùbá wọ́n gbé ìgbésẹ̀ akin lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò. àìrí ni à ń béèrè tàbí ká tún rí ni ká béèrè. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, òye nẹ́kan ló kọ bàbá mi. olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí o. ọmọ ara akíní mímọ̀ jó méjọ mẹ́rú ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn. ọ̀rọ̀ lórí ètò ààbò wípé kó bá máa délẹ̀ wa. ṣé ẹ mọ̀ wípé lábẹ́ ọ̀sẹ̀ yìí náà ni a ṣètò kan tá a ní wípé ó jẹ́ kí àwọn lọ́balọ́ba náà kí wọ́n pe ara wọn. àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ta ní ilẹ̀ Yorùbá ni wọ́n kọ́kọ́ ṣe ìpàdé níbi tá a ti rí Sanwó-Olú, òun ni alága wọn. gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún, ti tọ̀yọ́ Ṣèyí Mákindé, òun ló gbàlejò ẹ̀ nítorí Ìbàdàn ni wọ́n ti ṣe ìpàdé yẹn gbà yẹn. gómìnà Èkìtì yìí Abíọ́dún náà àti gómìnà ìpínlẹ̀ Oǹdó Lucky Ayédatiwa, igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló sì ṣojú Adémọ́lá Adélékè níbẹ̀. wọ́n ṣe ìpàdé lórí ètò ààbò. àwa ń sọ wípé àwọn lọ́balọ́ba nítorí ìwà tí ń bẹ láàrin wọn, èmi jù ọ́ ìwọ ojú mi tí ń bẹ láàrin wọn, kò lè jẹ́ kí wọ́n lè pe ìpàdé tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí àwọn ni wọ́n kàn. àwọn gómìnà yìí wá wòó pé ó dáa o. àwọn náà mọ̀ wípé àwọn ni ọ̀rọ̀ yìí kàn, ìyẹn àwọn lọ́balọ́ba lọ̀rọ̀ yìí kàn gbọ̀ngbọ̀n jù. ọba ṣe ìpàdé lóní bòńkẹ́lẹ́. ìpàdé tí wọ́n ṣe lóní bòńkẹ́lẹ́ yìí, òun náà ni wọ́n fi ṣe tí wọ́n fi ké sí àwọn lọ́balọ́ba. ìgbà tó ké sí àwọn lọ́balọ́ba pé ó dá o, ẹ jẹ́ ká ṣe ìpàdé nítorí pé ó ń bà wọ́n ládẹ́ẹ̀dẹ́. àwọn agbésùmọ̀mí yìí wọ́n ti wọnú ìlú wa. wọ́n dẹ̀ ti ń ṣọṣẹ́ yẹn díẹ̀ bọ̀. kò tí ì fẹjú kẹ̀kẹ́ ṣùgbọ́n ó ti ń bọ̀, ó ń fẹjú kẹ̀kẹ́ bọ̀ díẹ̀. gbogbo àwọn lọ́balọ́ba ni wọ́n pè. kódà Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé àti kábíyèsí olórí ládéládé Ọ̀nìrìṣà, àwọn náà wà ń bẹ̀. ìjókòó wọn gan wọ́n gbé papọ̀ ni. àtẹni tó ń sọ pé mo tó bá kan, àtẹni tó ń sọ pé mi ò tó bá kan, gbogbo àwọn lọ́balọ́ba ni wọ́n pè wò. títí kan ọba Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ wọ́n wà ń bẹ̀. ọba kan tí mo rí tí wọ́n sí ń bẹ̀, òun ni tí wọ́n sì ránṣẹ́
òun ni ọba Olúwo. Kódà ẹ mọ̀ pé kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wọn sí around nítorí nígbà tí wọ́n fẹ́ present budget ní ìlú Ìbàdàn gan aṣojú wọn ni wọ́n rán wá, aṣojú wọn náà ni wọ́n tún rán wá síbi ìpàdé. Wọ́n ṣe ìpàdé yẹn ní ìlú Ìpẹ́rù. Gómìnà ìpínlẹ̀ Ògùn ló gbàlejò, ó gbàlejò gbogbo àwọn gómìnà àti gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá pátápátá láti jíròrò lórí ọ̀rọ̀ ètò ààbò. Ẹ jẹ́ kọ́kọ́ fún yín ní fọ́nrán fídíò kẹ́ ẹ rí bí àwọn kan ṣe lọ, kẹ́ ẹ rí bọ́yẹ jókòó, kẹ́ ẹ rí bí gbogbo àwọn lọ́balọ́ba yẹn ṣe wà papọ̀. Ṣùgbọ́n mo ṣàkíyèsí nǹkan kan ń bẹ. Púpọ̀ àwọn lọ́balọ́ba yẹn bẹ́ẹ̀ ni pé wọ́n ń yẹra fún kábíyèsí ọba Ọ̀wádé, ìyẹn kábíyèsí Aláàfin Ọ̀yọ́. Nítorí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀nìrìṣà ni wọ́n jọ jókòó papọ̀ sí ẹ̀gbẹ́ ara wọn. A dẹ̀ rí i pé lílọ bíbọ̀ àwọn èèyàn lọ́dọ̀ kábíyèsí Ọ̀nìrìṣà ó pọ̀ díẹ̀, ṣùgbọ́n gbogbo ẹ̀ ń tẹ̀mí fẹ́ fàyọ kọ́ nìyẹn. Ẹ kọ́kọ́ lọ wo fọ́nrán fídíò yẹn náà, tẹ́ bá wò ó tá a padà dé ẹ̀yin wá fa àwọn nǹkan tí mo fẹ́ fàyọ ń bẹ̀. Ẹ mà tún kó àsìkò yìí, ẹ̀yin olólùfẹ́ gbìyànjú ẹ kó àsìkò yìí o. Èyí ni bí olórí ọba Ọ̀nìrìṣà àti bàbá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, bàbá mi Ọlọ́wọ̀ o tìlú Ọ̀wọ̀ àti Aláàfin tìlú Ọ̀yọ́ àti àwọn ọba South West wa o, bí wọ́n ṣe dé ìlú Ìpẹ́rù ní Ògùn State láti sọ̀rọ̀ pẹ̀lú àwọn gọ́fúnọ̀sì wa o lórí issues tó ń kojú wa nílẹ̀ wa àti báwo ni wọ́n ṣe máa ṣàtúnṣe. Tí ẹ bá wá wò ẹ rí i pé àwọn ọba wa pẹ̀lú àwọn gómìnà wa wọ́n ń gbìyànjú láti ṣe àtúnṣe lórí ààbò tó mẹ́hẹ àti báwo ni ìlú wa náà ṣe máa gòkè. Ẹ wá jẹ́ ká encourage wọn, ẹ má jà dúró sórí pé kí ni wọ́n ń wò àbí ìgbà yìí làárọ̀ tí arúgbó wọn ń sunkún oge. Ẹ má jà ṣe bẹ́ẹ̀ o. Kò sí ẹ̀dá tí ò kì í ṣe àṣìṣe, kò sí ẹ̀dá tí ò kì í ṣe mistake. Ẹ̀dá tó burú jù ni ẹ̀dá tó ń ṣe àṣìṣe tó wá fẹ́ dúró sórí àṣìṣe yẹn tí ò fẹ́ gbìyànjú láti tún ṣe. Ẹ jẹ́ á support wọn, ẹ jẹ́ á yìn wọ́n, ẹ jẹ́ á encourage wọn, káwa náà dẹ̀ ṣe ní tí àwa náà máa ṣe ní dáadáa kí ìlú wa lè bá a gòkè, kí ààbò kó lè bá a tó. Ẹ ṣeun. Ẹ jẹ́ máa kí yín káàbọ̀ láti ibi tẹ́tí wo fọ́nrán fídíò yẹn. Ẹni sùúrù tí ò bá ṣe àwọn gómìnà, if we don't have governors, ṣé bẹ́ẹ̀ làwọn lọ́balọ́ba níwọ̀n nípera wọn ìjókòó àpérànsọ lórí ètò ààbò? Báwo làwọn gómìnà ṣe mọ̀ wípé lóòótọ́ àti lódodo àwọn lọ́balọ́ba yìí ní ọ̀rọ̀ kàn jù lórí ọ̀rọ̀ ètò ààbò ní ilẹ̀ Yorùbá? Nítorí àwọn ni wọ́n súnmọ́ ìlú,
inú ìlú sì ni àwọn agbésùmọ̀mí wọ́n ti ń ṣọṣẹ́. tí àwọn gómìnà ò bá pè wọ́n wọn ò ní pera wọn o. òkè ní ìpínlẹ̀ Ògùn nílùú Abẹ́òkúta tiwantiwa ń bì báyìí èèyàn kan send voice note kan sí mi, mo máa jẹ́ kẹ́ ẹ gbọ́ voice note yẹn. ohun tó ṣẹlẹ̀ ní kò pẹ́ ní Sábó nítòsí Láfẹnwá l'Abẹ́òkúta ni o, ní Abẹ́òkúta ni information yẹn ti jáde wá o. kẹ́ ẹ lè mọ̀ ókè tí àwọn lọ́balọ́ba tí wọ́n bá pè wọ́n sí ìpàdé ṣé bí àwọn náà ṣe máa dúró tí wọ́n máa wò nìyẹn tí ìlú dẹ̀ máa dàrú lórí wọn. ìlú kan ní Kwara tí ṣé odi ọdẹ ni èyí tó jẹ́ pé wọ́n pa wọ́n nípa púpa ní bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. òun ló jẹ́ wípé wọn ò lè jọba ń bẹ̀ láti bí ọdún 2 sí 3 tí ọba wọn ti wàjà. ta ló tó lọ jọba ń bẹ̀ náà? ta ló tó? now listen to this. kẹ wá gbọ́ kẹrí n tó ń ṣẹlẹ̀ kẹrí pé we are not safe at all. gbogbo àwọn bandit tá dẹ̀ ń sọ yìí púpọ̀ ní wọn ò sọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó tọ́ o, ṣùgbọ́n they are working with àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé àlejò ò lè mọ bí tá a sí òkú àfọ́jú sí tí kì bá ń ṣe pé ó náwó ara àlé nínú. kí ni wọ́n dẹ̀ fi ń mú àwọn owó ara àlé? owó nígbà wọ́n bá ti gbówó fún wọn ẹlòmíì tí ò rí 100,000 naira rí tó bá gbé 100,000 naira fún ẹ wò á ṣiṣẹ́ kọjá yìí. ìkàlẹ̀ àpáta àbùṣe mo ní information kan tó fẹ́ fún yín. ṣé ń gbọ́ o. láàárọ̀ yìí tí mo mú ọmọ lọ sùkúl ẹ̀gbọ́n mi kan pè mí pé kí n pàdé òun ní police station Sábó. báwọn ọlọ́pàá wá mú olórí ẹbí wa àtàwọn tó gbà sí ni. so unfortunately wọ́n gbà sílé Sábó wọ́n ti transfer ọ̀nà sí iléèwé náà ní kíákíá àti kidnapping. that's headquarter of police in Ogun State. bàtà débẹ̀ wọ́n ní bàbá gba àwọn Fúlàní sílé so mo lọ ṣe kó wọn mọ́ bàbá kí sí yẹn ṣàpọ̀ bàtà débẹ̀ àbáwọn ìdẹ́hùn bẹ̀ gbà tó tóbi 12 wọ́n kó àwọn 38 wá gbogbo wọn jẹ́ 49. níta àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ investigation tó fẹ́ bẹ̀rẹ̀ interrogation wọ́n nípa àwọn ènìyàn gan ìṣàrà Nàìjíríà. tẹ́ ń gbọ́. ọmọ Cameroon, Mali, Niger, Côte d'Ivoire àti Togo. èèyàn 5 tó wà nínú wọn nìyẹn. àwọn ènìyàn wọn gbọ́ English wọn gbọ́ Hausa wọn gbọ́ Ìgbò wọn gbọ́ anything èdè nìkan ni wọ́n gbọ́. hold on mò ń bọ̀ náà ṣé ẹ mọ̀ wípé ẹnu bọ́dà ilẹ̀ wa tí wọ́n máa ń tì pa jù tó jẹ́ wípé àwọn custom wọ́n máa ń ṣiṣẹ́ gan jù tí wọ́n ń gbà kí ìkọ̀kọ̀ wọbẹ̀ òun nílẹ̀ Yorùbá. now let us see when we talk about Niger, Cameroon, Chad, Côte d'Ivoire àwọn ilẹ̀ Haúsá ni wọ́n pààlà pẹ̀lú country yẹn. now ẹ lọ sí àwọn kan ẹnubodè wọn sáwọn borders wọn kì í tì pa ṣùgbọ́n ẹ wá sẹ́nu bọ́dà wa nílẹ̀ Yorùbá ń bì báyìí ìpínlẹ̀ Ògùn ló ní àwọn bọ́dà tó pààlà pẹ̀lú wọn pẹ̀lú Benin ní Ìdíròkò kí ni Ìmẹ̀kọ gbogbo àwọn yé wá yẹn àwọn custom wọ́n ti bẹ̀ pa ni. kí ló ń wọlé láti bẹ̀? oúnjẹ ló ń wọlé láti bẹ̀ rice òróró turkey mọ́tò but láwọn orílẹ̀-èdè tó jẹ́ wípé nígbà tí issue ṣẹlẹ̀ ní Niger tí president wa tó jẹ́ chairman of ECOWAS nígbà tó jẹ́ chairman of ECOWAS tí ECOWAS fẹ́ fìyà jẹ Niger tí wọ́n sọ pé kí gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n wà nínú ECOWAS kí wọ́n ti bọ́dà wọn pamọ́ Niger. nígbà tí wọ́n ti bọ́dà Nàìjíríà àwọn tó wà ní north side tẹ́ bá rí bí wọ́n ṣe fi làkàlàkà pé láyéláyé wọn lè ti bọ́dà yẹn wọ́n máa ṣí láàrin ọjọ́ mélòó kan. báwo ni wọ́n ṣe wá ní access sí orílẹ̀-èdè Nàìjíríà? how many people ló ní access sí orílẹ̀-èdè Nàìjíríà through ẹnubodè tá a ní nílẹ̀ Yorùbá? à ń bọ́rọ̀ ọ̀bọ̀. so ọkọ wọn sẹ́gbẹ̀ẹ́ kan fi wọn lé sínú òun bẹ́ẹ̀ yíta ọkọ wọn 8 kan dé
náà mẹ́jọ tó kú dé àwọn mẹ́rin jẹ́ Haúsá wọ́n di àwọn yẹn mọ́lẹ̀ ọkọ̀ àwọn mẹ́rin tó jẹ́ Cameroon wọ́n kó wọn mọ́ 49 tó wọ́n lẹ̀ ó jẹ́ 53 wọ́n ní kọ́ kó wọn lọ sí immigration ajá kó wọn lọ sí immigration so ibẹ̀ náà làwọn àtọ̀ tó ti dé bá wa wọ́n ní gbogbo àwọn Cameroon yẹn pé kọ́ dá wọn padà sí ilé ìwé ẹran kọ́ wá gba bíìlì wọn bẹ́ẹ̀ tó bá níyàn nítorí ogun ìṣẹ̀lẹ̀ ní Cameroon lọ́wọ́ kọ́ wá gba bíìlì Cameroon ṣe ń sá káàkiri wọ́n ní nínú èèyàn mẹ́jọ tó kọ́ wá yẹn data lọ tó sẹ́ndì àwọn 15 padà dáná àwọn tó kù lọ dáná àwọn 49 tó kù lọ sẹ́ndì àwọn 15 padà láti kọ́kọ́ sẹ́ndì mẹ́jọ àwọn ẹ̀dọ́mọ Cameroon tó ní ogun ìṣẹ̀lẹ̀ nù wọ́n tó sáàkiri tó dá padà so àwọn 15 tó wá sẹ́ndì padà Mali Togo Kotofa Niger Cameroon wọ́n ní àwọn ìpè terrorist ni wọ́n gbé Boko Haram náà ní orí fóònù wọn wọ́n ṣí fóònù wọn print àwọn fọ́tò tó wà ń bẹ print ẹ̀ síta wọ́n fi ránṣẹ́ sí mọ́tò tó kó wọn wọ́n fi rán wọn sílé rán wọ́n ní ibi tó ti wọ uniform sọ́jà tó fi kíní bojú tó múra bí Boko Haram gbẹ̀kọ́ tó lè gbé wọn dájú wọ́n ní ibi tí wọ́n ti fi kọ́ọ̀ṣì fọ aṣọ pọ̀ fojú tó yẹ pé uniform ìlú àtọ́jú wọn ṣù wọ́n print gbogbo ẹ̀ wọ́n sọ wọ́n fi rán dáwọn padà sí èdè ìwé ìran náà gbé wọn lọ sí kóòtù ní àrọ́dà. The information is this ní sábúlọ́ tí kò gbó wọn lára àwọn tí wọ́n dẹ̀ gbàtọ́ kó wọn lọ sí immigration office information lọ sẹ́ni sí ilé ìwé ìran padà ní pé wọ́n ní gbogbo àwọn Boko Haram yẹn pé 360 ni wọ́n gbogbo wọn dé wà láàrin sábọ́ ń bẹ̀ so gbogbo àwọn tó ti kó lè ní báyìí àbí 49 lọ sí èrìkó so information tí mo wá fẹ́ fún yín ní gbogbo àwọn tí wọ́n ti rìn wọ́n àti gbọ́pọ́ ti mú náà wà láwọn wọ́n ti fọ́n ká sí ìgboro ojú ọlágùn fi ń ṣọ́ inú tá a bá ti rí àjòjì ládùúgbò wa láti mọ ibi tó ti wá ká challenge o ká lè mọ ibi tó ti wá ibi tó ń lọ àti ibi tó ti ń bọ̀ ìgbà tí mo ní kí n sọ fún yín nìyẹn. ẹ ṣeun púpọ̀ ṣé ẹ rí i wípé ńlẹ̀ Yorùbá ojúlálá kan fi ń sọrí wọ́n máa ti ẹnu bodè ọ̀hún wọ́n á ti wọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n bá ti wá wọ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n á máa wá bọ̀ níbi tí ibilẹ̀ gbé tẹ́jú láti wá máa dàárín wa rú àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn ò ní gbà fún ọ láṣẹ Elédùmarè òun náà láti gbọ́ yẹn o kí gbogbo wa ká joyè ojúlálá kan fi ń sọrí báyìí ẹ dákun ẹ bá mi ṣe fọ́nrán fídíò yẹn sì fi èròǹgbà yín sọwọ́ sábẹ́ comment section ẹ má gbàgbé ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí bẹ́ẹ̀ sì rèé ẹ já sọ fún àwọn lọ́balọ́ba wa kí wọ́n pawọ́pọ̀ kí ìpàdé yẹn kó máa pín síbẹ̀ àwọn governors wa they are trying their best àwọn lọ́balọ́ba ló jẹ́ kí wọ́n ti kọ́kọ́ ṣe léyìí ẹ mọ̀ pé mo sọ nínú ọ̀rọ̀ yẹn ń gbà yẹn pé àwọn lọ́balọ́ba ló jẹ́ kí wọ́n ṣe ìpàdé kí wọ́n pe àwọn governors síbẹ̀ àwọn governors ló wá ń ṣe ìpàdé ló wá ń pe lọ́balọ́ba síbẹ̀ they will tell them what they want àwọn lọ́balọ́ba ló dẹ̀ jẹ́ kí wọ́n sọ nǹkan táwọn fẹ́ fún àwọn gómìnà but they are not the host they are just the guest kí ló dẹ̀ fà á nítorí pé àárín wọn ò gún régé àwọn tó tún jẹ́ kí wọ́n jẹ́ bí aṣáájú onírìṣà àti Aláàfin Ọ̀yọ́ fún gbogbo àwọn lọ́balọ́ba èmi jọ ẹ̀wọ̀ òjò mi ló tún ṣẹlẹ̀ láàrin wọn ìgbà wo gan náà la fẹ́ yanjú gbogbo ẹ̀ tó máa fi mú yẹ̀ẹ̀sì ẹ wo orúkọ mi Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi ìnẹ́kọ̀ ló kọ bàbá mi Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara kíni mímọ̀ jọ méjọ mẹ́rún ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn a ní sáré wára wa kiri láṣẹ Elédùmarè láyọ̀ lápàdé ó dàbọ̀ ná. ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. Olùsọ̀rọ̀ Olómi Ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò àtẹ̀yìn àgbàlagbà
ẹ jẹ́ ká jọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ní ọmọ òye lẹ́kàn o. ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ ká jọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.